Ẹ̀yin tèmi, wọ́n ní ikú ṣe wáàsí, bẹ́ẹ̀ lórí fídíò ti tèní kò í ṣe ikú ló ṣe wáàsí bá ṣe ń sọ̀rọ̀ báyìí. Àwọn fídíò méjì tẹ́ máa bá mi wò lórí fídíò yìí òun ló ṣe wáàsí fúnra wọn, especially the second one ó ṣe wáàsí fún alákọ̀ọ́kọ́ ẹ̀. Ẹ wá farabalẹ̀ ẹ máa wò ó, mo tún lọ as far as mo tún get comment àwọn èèyàn bí wọ́n ṣe kọ fún ẹ̀yin tèmi lọ́lọ́kan òjọ̀kan ká lè bá kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ ni. Ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Hajia tọkọtaya on point by two ṣe wà lénìí. Yes, eléyìí ó ń trend ní over the weekend. Mo tún wá rí i pé ó jọ mọ́ teaching mi ní àléfà yìí. Arábìnrin òṣèré orí ìtàgé wa Hajia wa Bíọ́lá Fowóṣeré òun ló jáde wá ló sọ ẹ̀dùn ọkàn rẹ̀. Ó ní ẹ má worry màá release voice ẹ̀. Ó sọ wípé ọkọ àwọn fẹ́ béèrè question kan lọ́wọ́ ex-husband kí ló dé tó disappear without traces tó béèrè àwọn ọmọ fún 7 years. Kí làwọn ṣe? Kí làwọn ṣe? Kí làwọn ṣe? Kí làwọn ṣe? Ẹ̀yin tèmi, ẹ kọ́kọ́ gbọ́ fídíò yẹn ná. Tẹ́ bá wá gbọ́ fídíò yẹn tán, màá wá sọ sí. Màá sọ sí kẹ́ tó wá wo fídíò tó ṣe wáàsí fún fídíò Bíọ́lá yìí. Èèyàn kan ṣoṣo tó yẹ kó tó bá jókòó síwájú mi tí mo fẹ́ béèrè pé kí ni mo ṣe òun ni ex-husband mi. Àkànbí kí ni mo ṣe? Kí ni nǹkan tí mo ṣe? Torí mi ṣe nǹkan kan. Mo fi ọba tó máa pa mí lọ́kàn búra. Mi ṣe nǹkan kan tó fi dèmi àtàwọn ọmọ mi sílẹ̀. Mi ṣe anything Ọlọ́run rí mi. Tí bá láǹfààní àti jókòó ti báyìí, Àkànbí kí lèmi àtàwọn ọmọ mi ṣe? Ta fi deserve nǹkan tó ṣe fún wa. Nítorí ọdún kan àti oṣù mẹ́fà ni mo lò lọ hospital nígbà tó travel tí mo fi ń wo depression tí mo fẹ́ ya wèrè. Àkànbí kí ni mo ṣe? Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? Ok, tó bá fẹ́ ṣẹ̀ tèmi ṣẹ̀ tán kí làwọn ọmọ mi wá ṣe? Má bínú. Ẹ jẹ́ máa bá lọ. Má bínú. Ṣé ẹ̀yin àti wọ́n ti padà báyìí? Pé ẹ ti ń sọ̀rọ̀ padà. Àrímọ́ ó ti block wa láti bí 7 years. Ẹ jẹ́ máa sọ ọkọ mi mọ́. Let's move on please my people. Tèmi, welcome back. Mo nígbàgbọ́ pé ẹ gbọ́ àlàyé yẹn. Bẹ́ẹ̀ sì ni ẹ̀ ń wo àwọn kọ́mẹ̀ntì lọ́lọ́kan òjọ̀kan fún ọpọlọ wa. Mo kàn fẹ́ béèrè ni, Hajia wa Bíọ́lá, ṣé ẹ sure pé wọ́n sì wà láyé? Ṣé wọ́n sì wà láyé? Ìdí púpọ̀ ni àwọn ọkùnrin fi máa ń wúrúwà yìí o. Ìdí púpọ̀ làwọn ọkùnrin fi máa ń wúrúwà yìí. Tẹ́ bá wo kọ́mẹ̀ntì yẹn, ẹ rí pé oníkálukú pẹ̀lú views tó yàtọ̀. Lóòótọ́ a mọ̀ pé àwọn ọkùnrin míì mi ò lè wá kú, mi ò lè wá para mi lé responsibilities lórí. Mo fẹ́ jẹ̀gbádùn ayé mi. Àwọn míì wọ́n lè disappear bẹ́yẹn kí wọ́n lọ jókòó ti obìnrin tó ní owó lọ́wọ́. Àwọn míì lè ṣe bẹ́ẹ̀. Àwọn ọkùnrin míì ní ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ òun ni pé ó ṣeé ṣe. Nísìnyí tí n bá fẹ́ rojọ́ nsìn mi ò lè rojọ́ mọ́ra mi náà. Somehow màá pẹ́ màá jẹ́ kí ẹjọ́ yẹn kó suit mi. Bẹ́ẹ̀ èmi bí mo ṣe wà yìí no matter how hot it is mo máa ń sòótọ́. Ẹ rí nínú comment yẹn àwọn èèyàn sọ wípé ó ṣeé ṣe kó jẹ́ pé arábìnrin Bíọ́lá yìí ó ti ṣe ọkọ yẹn tóun ò mọ̀ pé òun ṣe ọkọ. Tó yé yín tó fi sá lọ. Bẹ́ẹ̀ èmi fẹ́ sọ tí ìyàwó bá ṣẹ̀ ṣé àwọn ọmọ ń ṣẹ̀ ẹ́ ni? Ṣé àwọn ọmọ ń ṣẹ̀ ẹ́ ni? Because nígbà míì àwọn obìnrin lè ṣe nǹkan tó jẹ́ pé a fi ìkọ̀kọ̀ ò mọ̀. Tí ọkọ bá dẹ̀ rí pé eléyìí panipani ni, àwọn ọkùnrin máa ń yẹra. Àwọn ọkùnrin míì ó yẹra. Àwọn ọkùnrin míì wọn ò ní forgiving spirit o bó ṣe wù ó mọ́. But no matter what, ṣé bí ká gbàgbé ọmọ ni? Ọmọ tó jẹ́ wípé òun lògo ẹ, òun lọ́lá ẹ lọ́la. Ẹlẹ́ẹ̀kẹta, pamí kú ìyàwó wà o. Tó jẹ́ pé ó máa jẹ́ kí ọkọ wàhálà bá ti pọ̀ jù wàhálà ìjà dé ni ìjà lọ́la. Kò dẹ̀ séèyàn tó fẹ́ gbọ́ ti ọkọ kí ló máa ṣe? Ó máa fẹsẹ̀ fẹ́ ẹ. Bẹ́ẹ̀ number 3 yìí náà ṣé kó tún include ọmọ ni? Kò yẹ kó tún include ọmọ. Number 4 òun ni pé wọ́n lè ti lọ one here and there. Maybe spiritually, maybe ọkùnrin yẹn ò ṣe dáadáa. Kí wọ́n sọ wípé o lè rí ògo ẹ lò. Ògo obìnrin yìí máa bo tiẹ̀ o. Tó bá fẹ́ rí ògo ẹ lò yẹra. Ọgbọ́n náà ni wọ́n fi yẹra. Wọ́n ní láwọn lọ ìlú òyìnbó kí wọ́n má show face mọ́. Bẹ́ẹ̀ ẹ̀yin tèmi, ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ibi tí wọ́n bá ti sọrú yẹn fún ẹ, ó dáa kó gbóbìnrin yẹn lọ bẹ̀ kó fi ti ara rẹ̀ gbó. Obìnrin tó bá fẹ́ràn ẹ̀ á ní tò
for some time náà ni ẹ lọ fi gather ara yín náà kò yẹ ṣe pé like just go off like that o kàn go off like that so ó possible kó jẹ́ wípé wọ́n ti lọ one place to the other kí wọ́n ní ọ̀lẹ́rọ̀gọ ẹ lo ògo obìnrin yìí bò tiẹ̀ mọ́lẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó lọ bẹ̀tẹ̀ ẹ̀yin tèmi ká tún rò bí mo ṣe bá a ṣe ń sọ síwájú náà látún balance up ṣé kí ìyẹn á wá fi rẹ̀ àbádà ọmọ ni kí ni obìnrin máa ṣe fún ẹ tó kọ́ tọmọtọmọ ó kọ́ obìnrin pẹ̀lú ọ̀la rẹ ó kọ́ obìnrin pẹ̀lú ògo rẹ ó kọ́ obìnrin pẹ̀lú nǹkan tó fẹ́ jẹ́ lọ́la yes nítorí pé kí ni ìdùnnú òbí ó ní pé kó ní ọmọ alálùbáríkà tó máa ṣe fún lọ́jọ́ ọ̀la ìwọ ti wá sá lọ ó fi ọmọ kalẹ̀ ó mọ ọmọ tó máa sin ẹ́ mo ti rí fídíò kan tó jẹ́ pé ọkọ yẹn ó sá lọ pẹ̀lú ẹlòmíì ó sá lọ ìyàwó yẹn ò dẹ̀ kúrò nínú ilé yẹn ìyàwó yẹn ló wá ń tọ́jú mọ̀mọ́ ọkọ ìgbà tó máa dé báyìí ẹ wò wọ́n rò pé ó ti kú ni àṣé kò kú irú àwọn ẹ̀yin ọkùnrin wo lẹ wà bẹ́ẹ̀ eléyìí ó lè jẹ́ fídíò kékeré ṣùgbọ́n ó ń ṣe wáàzí gidi gan-an ni ó ń ṣe wáàzí seriously gidi gan-an ni ó ń ṣe wáàzí no matter what no matter nǹkan tóbìnrin ò bá ṣe no matter nǹkan tó bá ṣe ẹ wá kọ́nàkọ́nà tẹ́ máa fi get in touch pẹ̀lú àwọn ọmọ nǹkan tó tọ́ sáwọn ọmọ yẹn ní kékeré ẹ ṣe fún wọn tíyàwó bá sọ pé òun ò fẹ́ ó ní bẹ́ẹ̀ ṣe máa lọ sí family ẹ lọ through the family ẹ lo ọgbọ́n àrékérekè ọ̀nà kan tẹ́ máa fi máa get in touch pẹ̀lú àwọn ọmọ yín tó bá jọjọ́ ọ̀la wọ́n máa sọ fún pé ẹ wá o bàbá yín iye tí bàbá yín fi kalẹ̀ lélẹ̀ bàbá yín wá yín ó dẹ̀ ń send owó oúnjẹ ẹ jẹ́ kí gbogbo ẹ̀ dẹ̀ ní evidence ẹ jẹ́ kó ní evidence so nǹkan tí wọ́n pè ní karma pé yẹn ò tọ́jú ọmọ kò ní ṣẹlẹ̀ sí ẹ ó ṣe mí láàánú pé àwọn obìnrin kan wọ́n máa tọpinpin ọmọ ẹ wàá kó ọmọ dání ẹ ní jẹ́ kí bàbá wọn rí òun ṣera ẹ ẹ̀yin mélòó lẹ ti wo fíìmù ìyá so emotional bó ṣe máa wá ṣe fídíò kan lórí ẹ lórí ọ̀rọ̀ ọkùnrin kan tó jáde lórí ọ̀rọ̀ ìyá yẹn ẹ tọpinpin ọmọ nínú fíìmù yẹn Mide Martins ó tọpinpin ọmọ àfìgbà tó sọ̀rọ̀ àṣejù tó sọ̀rọ̀ jáde fáwọn ọmọ tó push àwọn ọmọ yẹn to the wall àwọn ọmọ yẹn sọ pé ok àwọn lọ sọ́dọ̀ dáàdì wọn tó jẹ́ wípé kò ṣe fún wọn o tí mọ̀mọ́ yẹn ṣe wàhálà àwọn ọmọ yẹn padà sọ́dọ̀ dáàdì wọn ẹ wá ń sunkún ẹ̀yin ò ní mọ̀ pé like you don't keep quiet ẹ sọ̀rọ̀ jù ẹ̀yin obìnrin máa ń sọ̀rọ̀ jù a máa wá ṣe fídíò yẹn kí wọ́n fi yẹlé gba táìmù yín so ẹ wá bá mi wo wáàzí tí fídíò ẹlẹ́ẹ̀kejì yìí ṣe fún ta lákọ̀ọ́kọ́ fídíò yẹn tẹ́ fẹ́ wò yìí òun là ń pè ní Moma Jidex yes ó popular lórí social media and inú category tá a sọ náà á pè lọ́mọ ológo nítorí pé kíni tí èèyàn bá ti ń sọ̀rọ̀ tí wọ́n bá ti ń gbóhùn ẹ̀ ó wà lára ọmọ ológo ẹ̀yin tèmi ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ bọ́ọ̀dù yín púpọ̀ ẹ gbọ́ fídíò náà. nǹkan tẹ́ fẹ́ gbọ́ ní àárọ̀ yìí yẹn ẹ̀yin kọ́ lẹ bí mi yes ṣe expect pé kẹ́ jẹ níbi tí ẹ ṣe sí mi táwọn lè pọ̀ sí ẹ̀. ìyẹn ò dẹ̀ kàn yín ibi tó bá wù mí kí wọ́n bàbá mi sí ẹ̀yin kọ́ lẹ bí mi tó bá bí mo tẹ́ fẹ́ gbọ́ no forget about it jẹ. no kò yẹ kó káyín lára báyìí náà kò yẹ kó dùn yín ṣébi téèyàn ò bá ti ṣẹ́gun sí síbẹ̀ ṣéèyàn máa ń jọba ibi téèyàn bá ṣẹ́gun sí síbẹ̀ ni ṣébi téèyàn ò bá ṣe sí ok gbàtẹ́ wá gbé mi wá sí orí afẹ́fẹ́ ẹni sùúrù gbàtẹ́ gbé mi wá sí orí afẹ́fẹ́ ṣé owó tí ò sí kan tí owó tí ò sí kan ẹni sùúrù gbàtẹ́ kí n sọ̀rọ̀ ìyá ẹ ló bá mi bọ ọmọ mi àtàwọn ìyàwó mi ó bàjẹ́ idiot ni ẹ wọn kọjá ẹ̀gbọ́n débi tó fẹ́ kọ ẹ. Dádì ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀yin lẹ gbé wá sọ online ẹ ti sọ ti yín ẹ jẹ́ kó sọ ti ẹni sẹ́rẹ́ kí n sọ̀rọ̀ tó bá yẹ pé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn mo ti sọ fún yẹn kọ́ ni dádì mi ẹ lè fẹ́kù pé kẹ ṣe sí ibi tí ẹ ṣe sí kẹ jẹ́ ń bẹ̀ ẹni sùúrù ìjọ wo ni mo rí nǹkan tẹ́ ok kí lẹ lè tọ́ka sí pé ṣe nínú láìfù mi gbogbo pàtó ẹ wá sọ pé ó tó àsìkò kan tí mo fẹ́ ṣe kinní kan tí n bá ṣe ìgbà tí kinní ẹ̀ bá mú mi lára ni màá rántí pé mo ní dádì ẹ tẹ̀ jẹ́ kó mú mi lára náà ẹ jẹ́ kó mú mi lára náà ok ẹ jẹ́ ká tún wá ru ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká dá padà sí wípé tó bá jẹ́ wípé wọ́n kó handcuff sí ọ̀tá mi lọ́wọ́ ní ọ̀la àbí wọ́n sọ wípé ọmọ ọ̀tá mi ó pa èèyàn ní ọ̀la ṣé lè bọ́tà tẹ sọ wípé ìyẹn bí mi ṣé lè bọ́tà wípé ìyìn ní dádì mi ẹ lè bọ́tà náà àbí tó bá sọ pé kọ̀ọ̀kan ṣe ọ̀tá mi ní ọ̀la ṣé lè bọ́ síta wípé ìyẹn bí mi pé ọmọ yín gangan nìyẹn ẹ lè sọ so ìgbà tó wá gbọ́ pé wọ́n pè mí sí dáadáa wọ́n pè mí left and right nǹkan tí mọ́mì mi wọ́ọ̀tì ni mo ṣe fún wọn mi ò ṣe nǹkan burúkú tó bá yẹ pé bí mo ṣe ní lọ́wọ́ mi ò ṣe sílé mi ò ṣe fẹ́ bí ayọ̀tọ̀ nìyẹn àwọn ẹbí mi ò lálàṣì nǹkankan mọ́mì mi ò lálàṣì mọ́mì mi ò lè pè mí lẹ́ẹ̀kan kí sọ wípé kí ló dé tí wọ́n ṣe ń pè mí láyé ta ni mí mo fẹ́ rí ìbínú Ọlọ́run mo mọ òfin tó wà nínú
mo mọ òfin tó wà nínú kéèyàn má tọ́jú ìyá àti bàbá ẹni tí mo gba kurukuru mọ́ mọ́mì mi ó ní ẹ̀kọ́ tí mo tún bá ń pò láàárọ̀ pé mi fẹ́ rí fídíò mọ́mì mi lórí péjì yẹn mi ìfẹ́ ní ti ń drag fún mọ́mì mi mo sẹ́ẹ̀tì fún wọn ní tí bá rí fídíò mọ́mì mi lórí péjì yẹn máa wọ DM bá mi yọ fídíò yẹn kúrò lórí péjì mọ́mì má post mọ́mì mi ẹ jẹ́ kí mọ́mì mi máa ṣe má involve mọ́mì mi sínú ọ̀rọ̀ mi ẹ jẹ́ kó dá máa ṣe tiwọn ẹ jẹ́ kó dá máa ṣe tiwọn tí ẹ bá tọ́jú mi kí lèèyàn jẹ tí òun tó àfọlá Ọlọ́run òun náà ẹ wo bẹ ṣe ń sọ òun náà lè tún sọ lórí live láàárọ̀ ẹni fún mọ́mì ni mo jẹjẹ ẹni tó tọ́jú mi ta ni mo fẹ́ jọ tẹ́lẹ̀ ṣáárà ta ni mo fẹ́ jọ ni ẹni tó tọ́jú mi ni máa jọ wàhálà mọ́mì mi pọ̀ jù kí n sọ wípé báwo ni tí wọ́n ṣe jẹ́ tí bá gbogbo nǹkan tí mo kó jọ ní ọjọ́ tèmi tí bá yí padà kúrò lórúkọ mọ́mì mi lónìí mọ́mì mi tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ tún wá gbé ọ̀rọ̀ ìyàwó yín ẹni kíní kan ṣe kíní kan ẹ rántí ọjọ́ tí mo pè yín pé dáàdì mi mo fẹ́ gbé ṣúra kí lọ́dọ̀ ìgbà tí mi ò tiẹ̀ tí ì di pé mo fẹ́ dìpọ̀ tí mo dé tẹ́ni ẹ kí máa bọ̀ kí wá gbé mo dé ọ̀dọ̀ yín tán ìyàwó yín gbé kúrò lẹ́bí ìyàwó yín lónìí òun lónìí kí tó kúrò ní ẹ̀fọ́ mi pé ìyàwó yín lónìí ṣé láti sọ fún wọn lórí live. ẹ̀yin tèmi welcome back ṣe rí báyìí ṣe rí pé fídíò ẹlẹ́ẹ̀kejì ṣe wáàzì fún talákọ̀ọ́kọ́ o àbádọ́ ọmọ yẹn tó ń sọ̀rọ̀ rak ṣúrak oníyàwó rẹ̀ gbé pamọ́ tẹ́ bá ti fẹ́ lòmí kí ló dé tẹ́ máa jẹ́ kí obìnrin tẹ́ fẹ́ kó máa control yín against your other children against ọ̀la rẹ̀ ògùn ẹ̀ because òmọ́mọ́ tó máa sin òmọ́mọ́ tó máa tọ́jú ẹ̀ kí ló dé tẹ́ máa jẹ́ kí ìyàwó yín control ìyàwó tuntun kó máa control over your own kids yes ìyàwó alákọ̀ọ́kọ́ tó fẹ́ tó bí àwọn ọmọ yẹn fún ẹ ìyàwó yẹn lè mọ̀ dá according to some of you but tí wọ́n náà bá wùwà àìdá àwọn mọ̀mọ́ wọn ò ní lè control orí wọn against you much nígbà tí wọ́n pè é àti bàbá alálùbáríkà pé kó fún àwọn ní ṣọ́ra tí wọ́n wá débẹ̀ tí ìyàwó ti gbé kúrò tí wò dẹ̀ wá lè sọ̀rọ̀ against ẹ̀ pé kí ló dé tó máa gbé ṣọ́ra pamọ́ fún ọmọ mi ni mo ní ẹ̀tọ́ láti tọ́jú ẹ̀ ìwọ bàbá ò sọ yẹn ó wá abandon àwọn ọmọ yẹn wá go through odds she went through odds because particularly I know how she started on social media she went through odds and it's not as if she's not still going through she's still going through bí Ọlọ́run bá ṣe díẹ̀díẹ̀ Ọlọ́run help ẹ̀ díẹ̀díẹ̀ mo mọ̀ pé ìyàwó yẹn náà ló tún ti bàbá ẹ̀ pé ó pé ọmọ àti ń ṣe fún mọ̀mọ́ ẹ̀ lóòótọ́ ó fẹ́ jẹ níbi tó ṣe sí ni bàbá kí ni ìṣe wáàzí mo lè mọ̀ sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ bẹ̀ ẹ máa grap ẹ̀ mi ò lè wá para mi mo fẹ́ mutí kú mo fẹ́ jẹ chicken kú mo fẹ́ dóbò kú kò ṣe at the expenses of your children ẹ enjoy ara yín àmọ́ ẹ tọ́jú àwọn ọmọ torí ọ̀la tó bá di lọ́la tí agbára ò sí mọ́ níwọ̀ bàbá tí wọ́n wá ṣe wáàzí fáwọn ọmọ pé okay bàbá yín ni ẹ tọ́jú ẹ mọ̀mọ́ yín ni ẹ tọ́jú ẹ à ń sọ̀rọ̀ àwọn bàbá lè ní o a tún wá sọ tàwọn ìyá náà ẹ mo ti mention díẹ̀ nípa àwọn ìyá tó máa ń tọpinpin ẹ má tọpinpin ọmọ tẹ bá tọpinpin ọmọ kọ́ ọmọ rí bàbá ẹ tọmọ bá dàgbà ó máa wá bàbá ẹ má ṣe wàhálà kú fídíò yín Mide Martins yẹn ó náà ṣe wáàzí ó jẹ́ kí n understand something pé let it be ẹ jẹ́ kó flow naturally má force ẹ̀ bí mo ṣe ń sọ lọ àwọn ọmọ yẹn wá ríyàn ṣe wáàzí fún wọn pé bàbá ẹ ní ìtọ́jú bàbá ẹ tó bá ń ṣe gan kò ní ṣe tọkàntọkàn àwọn mi ò mọ̀ ṣe ó dẹ̀ máa ṣe pé wọ́n máa bú èbú ẹ̀yin imagine ẹ wo bí màmá ṣe sọ̀rọ̀ sí bàbá ẹ ẹ wo bó ṣe differentiate bàbá ẹ àti mọ̀mẹ́ ẹ because bàbá òwò èèyàn tó deserve ẹ mọ́ abandon àwọn ọmọ yín ẹ má jẹ́ kó dàbí ẹni pé wọ́n ń ṣe nǹkan fún yín lórí túláàsì pẹ̀lú èébú kọ́ mọ wo bàbá bí ẹni pé it's better you are not even here ní kẹ́ mọ́ enjoy yourself but with senses má jẹ́ kọ́ ọmọ kan pa ẹ́ àmọ́ wàá fi ọmọ yẹn kalẹ̀ fún mọ̀mọ́ wọn máa tọ́jú wọn mọ̀mọ́ wàá máa gba owó ọkùnrin míì máa tọ́jú ọmọ tiẹ̀ láìkú rẹ̀ ó ga o wáàzí gan lélẹ̀ láìkú rẹ̀ ó wàá máa gbowó ọkùnrin míì wàá ní kí ló kàn ẹ́ ó sì ń sùn jí ó dẹ̀ mọ̀ páwọn ọmọ ẹni tó bá wá dọjọ́ ọ̀la wàá wá padà wá bíi bàbá mọ́mà dákun báwo ni mo ṣe ní sọ̀rọ̀ sí ẹ báwo ni mo ṣe ní bú ẹ báwo ni mo ṣe ní fi wọ́n náírà gún ẹ létè wọ́n dẹ̀ ra mọ́tò wọn kọ́lé fún mọ̀mọ́ wọn torí pé mọ̀mọ́ dúró through thick and thin ẹ̀ tèmi a fi ń ṣe wáàzí ni o eléyìí tí mo sọ yìí gan ó lè jẹ́ pé mọ̀mọ́ gan ló affect ó lè jẹ́ pé mọ̀mọ́ gan là ń ṣe wáàzí fún gbogbo ìwọ ibi tó bá ti gbé ta ẹ tó bá ti gbé bá ẹ ṣàtúnṣe ni wọ́n jẹ́ kí wọ́n tì ẹ́ ọmọ kan ò lè wá pa ẹ́ ọlọ́run kan ò lè wá ka ẹ́ ò lè kú tọ́lọ́run ò bá sọ wípé ó máa kú lọ́nà yẹn ò ní kú ọ̀rọ̀ mi ò jù báyìí lọ ọ̀rọ̀ kékeré la sọ o ṣó yé yín
mo fẹ́ kó wide in your thinking kẹ́ dẹ̀ ṣàtúnṣe ẹ ṣàtúnṣe ẹ wá àwọn ọmọ yín kàn ẹ wá ọmọ yín kàn ìwọ ọmọ náà wá bàbá ẹ kàn wá mọ̀mọ́ ẹ kàn nítorí pé kí ni mọ̀kànmọ̀kàn ló yẹ kàn tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà ó lè wá dùn ẹ́ jù ẹ wo others of my videos kẹ́ mọ̀ nǹkan tí mo really sọ bóyá o lè pè mí fún 1 or 2 things gbogbo ẹ̀yin tí a wá mú tí ẹ ṣe fídíò yìí fún wa lọ́lọ́kòjọ̀kan thank you so much mo appreciate èmi náà mú wá ní láti kọ́ àwọn ẹ̀kọ́ láti kọ́ àwọn tèmi o mo mú wá ní láti fi kọ́ àwọn tèmi God bless you bye for now.